ló ń ṣẹlẹ̀ ṣé wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ilẹ̀ Adégbè. Wọ́n fọ́ máa tẹ̀sẹ̀. Mo ti gbé lọ́ọ̀kì, mo ti gbé lọ́sì. Wọ́n ti bí ẹni tó wúwo ni. Gbogbo ọ̀nà bẹ́ẹ̀ ni bá wà nígbà. Kí ni wọ́n fi jẹ́ ti rí? Tí èmi bá ti rí owó, tó fi yé yín. Tí èmi bá ti rí owó, kúkú sí. Ẹ ti ra alẹ̀. Ẹ̀dùnú ẹjọ́ ẹ̀dẹ̀ àǹfààní tílẹ̀ ó ṣe fún oníkálukú ẹ̀dì mú o. Ẹjọ́ o, kíní mi ni o. Ẹni ìwọ́n kọ́ má gbà lọ́wọ́ mi o. Bí èèyàn bá gbìyànjú àti fẹ́ gbalẹ̀ yìí lọ́wọ́ mi, ẹ̀mí onítọ̀hún láìkí. Go ahead tí mo expect from you directive yẹn lẹ ti fún mi. Mami kékeré ńkọ́. Títí next month a máa ṣe tán. Lọ fún service ló ń bọ̀ ìwájú dáná ń pa sí ọjọ́ wọlé. Àbí o máa sọ pé o gbọ́ pé baálẹ̀ ìlú ọ̀tọ̀ lórí pé wọ́n tún pa ọmọ ìdíṣẹ́ tí yóò pàdé. Èmi àti ọ̀fíìsà Nuru àti lọ sọ́dọ̀ baálẹ̀ already. A dẹ̀ ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ọ̀rọ̀ tó wà lẹ́sà. Ẹgbẹ́ ọmọbìnrin yẹn ní bójú sopọ̀ ọmọ. Iná ọmọ oníjó yẹn bá mi wọ̀wọ̀ mi. Iná ọmọ oníjó yẹn bá mi wọ̀wọ̀ mi o. Gbádùn eléyìí ṣẹ́ẹ̀dì láti ìlú èbò tó débi pé orí tó funfun ó funfun láwú tó yẹ pé every month ló máa ń gẹ̀ẹ́tì cream. Question ni kò kàn. Which of the local government in Oyo state lẹ́fẹ̀ẹ́? Ó ti yé mi nǹkan tí balẹ̀. Ó ti yé mi ọ̀rọ̀ yìí ti yé mi balẹ̀. Ìbàdàn North East. Àti Ìbàdàn àti wọ́n jọ fún lè tira wọn. Balẹ̀. Ṣé kólòsì ni máa ń ṣèyàn báyìí àbí àìsí? Irọ́ ni kì í ṣe àìsí, kólò ni. Kólò ni, ẹ wọ́n ọmọ tí mo bí, kólò ni, ẹ wọ́n bó ṣe ń fì, kólò ni. Kólò ni. Látìgbà tí mo ti wà ní kékeré, lẹ́tí máa ń darí live mi. Primary school mi, inú ìlú yìí ni. Secondary mi, inú ìlú yìí ni. University mi, inú ìlú yìí ni. Mo tún wá fẹ́ lọ síjọba, ẹ tún wá ní kó ṣe sínú yàrá yín. Èwo nínú city room yìí ni. Ẹ lọ́ọ́ fẹ́ kọ́rùn ọmọ ọ̀pọ̀ Mo fẹ́ travel, mo fẹ́ bọ́ta. Yóò lè bí ẹni ẹ̀. Ayọ̀ lè fún un. Who be now? Who be you? Who dey? Who dey sùn? Who dey breathe? Wá láti wá pa ẹ dáhùn. Ṣàánú mi, má pa mí. Mo bẹ̀ ẹ́ lórúkọ Ọlọ́run tá à ń sìn. Ṣàánú mi, má pa mí. Obìnrin nìwọ náà bí tèmi. By the way, kí ni purpose tẹ fi save me? Ní sọ́tà àwọn tó kù. Ọ̀gbẹ́ni, wá tó àsìkò àti ṣu. Ebi wọn ní bàbá lẹni tó bàbá ni, ìwọ làbá ní sọ̀tà mọ́, ìdí bàbá ṣe ní sọ̀tà. Mo láìpẹ́ bó ṣe wọlé yẹn lásán. Ìgbà wo lo fi ń ròyìn? Kí ló fẹ́ wá ṣe? Torí tẹ́lẹ̀ mi fẹ́ bínú. Torí mo fẹ́ kọ́kọ́ lé ẹlẹ́yọ́rọ́ lọ́nà kí tó wá fàbọ̀ bẹ́ẹ̀dì wọ́n sì ti jẹ́ kí ló bí mi. Ọba jẹ́ ẹ̀pọ̀ òní gbẹ̀ṣẹ̀ èmi àdírò tútù òní gbà. Èmi àdírò gbígbóná òní gbà. Pẹ̀lú gbogbo rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ ní ìlú yìí, táwọn agbésùnmọ̀mí àwọn kidnapper tí wọ́n ń jíyàn gbé káàkiri tí wọ́n ò náwó ransom wọn, wọ́n kọ̀ọ̀kọ́ lu wọn ni. Ṣé kidnapper lẹ́yìn ni àbí bandits? Èèlò lẹ fẹ́ gbà? Tó bá ní 100 million, màá ní ẹ̀pá ni. Tani Bọ́lájí wo? Bọ́lájí wo mi? Bọ́lájí kí ló fẹ́ lọ gbé ní airport? Kí ló ṣe Bọ́lájí?